ẹni tí mo fẹ́ tó kù yìí mo ti fẹ́ ẹnìkan tó jẹ́ pé àlùbami àlù olóyìí ni. wọ́n á nà yín. tí n bá lọ location bá àlùpamọ́ kú ni. kí nìdí màmá. ń pé wọ́n fọwọ́ kàn wọ́n fọwọ́ fà wọ́n fọwọ́ jó wọ́n fọwọ́ tì í. máa dẹ̀ máa ṣàlàyé fún un pé gbogbo kíní yóò rí bẹ́ẹ̀ but he can never believe. nígbà tó sú mi mo wá pè pé wá kó fọwọ́ mú mi àti tíátà tàbí kó kọ̀ mí ó ní kí ni mo mí mo ní wàá mú kan ni eré ló pé ó ní so o rẹ́dì láti kọ̀ mí máa kọ̀ ẹ́ mo dẹ̀ kọ́. ǹjẹ́ ti bímọ fún wọn gbà yẹn. mo ti bímọ fún mo dẹ̀ kọ́. ọmọ mélòó màmá. ọmọ kan ni mo ní fún mo dẹ̀ kọ́. ìjọ́ tínú mi tún bàjẹ́ jù níjọ́ tí mo gbé mọ́tò sọ́nà láti Kòódù náà ni. mo ń bọ̀ táyà kìíní fọ́ gbó mo gbé fẹ́ táyà kejì fọ́ wá mo ra táyà míì táyà kẹta fọ́ gbó. lórí ìrìn àjò ikọ̀ lórí ìrìn àjò yẹn èmi nìkan ló dẹ̀ wà nù mọ́tò. nígbà tí mo dé Sheraton lórúkọ hòtẹ́ẹ̀lì mi nígbà tá a bá ń bọ̀ láti Maryland. bẹ́ẹ̀ni. mọ́tò mi ò rìn mọ́ lóru mo wá park then I was using Mazda mọ́tò ò lọ mọ́ mo wá kí n cut a short mo wá rí àwọn ọ̀gọ̀rọ̀ boys wọ́n wá ń bọ̀ lóru o mo ní tèmi bá mi lé ní bóyá mi ì mọ̀rú àwọn ẹ̀mí tó ń bọ̀ yìí nǹkan tí mo fi 35 years ṣe mo dẹ̀ wá fi kọ́ ṣọ́ọ̀bù mo fi kọ́ ṣọ́ọ̀bù wọ́n dẹ̀ wá dìbò níṣẹ́ níbo ní kí n sì bẹ̀rẹ̀. ibi tó jẹ́ wípé ibi tí mo ti ń rí owó tí mo fi ń ṣe ọ̀rọ̀ tíátà tí mo fi ń ṣe gbogbo ẹ̀. and they came wọ́n sọ wípé wọ́n máa demolish and they did it. ẹ má kí mọ́. wọ́n dẹ̀ he's gone. For where I'm going to start. K1 Wasiu Ayinde Marshal. ọmọ ìyá mi ni bàbá mi ni. ọmọ ìyá yín ni. bẹ́ẹ̀ ni ẹbọra ni wọ́n à ṣe é mú. ọ̀rọ̀ òun àti Bísọ́lá Badmus. yẹ́ rí orúkọ mi ni Yèyé Ààrẹ Oyèwùmí Olúfúnmiláyọ̀ Èsúsú. mo fi àkókò yìí kí gbogbo àwọn tí wọ́n wò mí àwọn tó ń gbọ́ mi ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́. àmín àṣẹ Ọlọ́run. etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ mi kò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run. àmín àṣẹ Ọlọ́run. ayọ̀ yín kò ní di ìbànújẹ́ ní ìgbà kọ̀ọ̀kan. àmín àṣẹ Ọlọ́run. ẹ ṣé gan ni mo dúpẹ́. àmín àṣẹ Ọlọ́run. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ wípé orúkọ mi gbogbo àgbáyé mọ̀ mí sí Chief Mrs. wọ́n máa ń pè mí pàápàá jùlọ nínú eré orí ìtàgé. mo jẹ́ ọmọ ọdún tó lé ní 60 sẹ́yìn mo sì jẹ́ ẹni tí ó ka àwọn ìwé nínú ẹ̀kọ́ ìmọ̀ tíátà yìí láti kékeré mi ni mo ti ń ní ọkàn wípé iṣẹ́ tíátà ó jẹ́ ọ̀kúnkúndùn nínú ọkàn mi. ó wá jẹ́ kí n ní lọ́kàn wípé màá bẹ̀rẹ̀ sí ní kàwé ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn òbí mi wọn ò fún mi lóore ọ̀fẹ́ láti lọ ṣe iṣẹ́ tíátà ṣùgbọ́n nǹkan tó wù mí táwọn òbí mi fẹ́ kí n ṣe ní iṣẹ́ pharmacist but ó wù mí láti ṣe iṣẹ́ tíátà tí mo tiẹ̀ ń sọ pé tí mi ì bá ṣiṣẹ́ tíátà yìí wàláhì Ọlọ́run lè má dáríjì mi. mo wá bẹ̀rẹ̀ sí ní ka ìwé yẹn láti primary mo lọ sí primary mo lọ secondary mo lọ modern school from there mo lọ sí diploma course tí gbogbo àwọn èèyàn pè ní ASOSO mo tó kúrò ńbẹ̀ mo lọ sí NCE mo ń read creative fine arts theatre arts lẹ́yìn ìgbà tí mo kúrò ní NCE mo lọ fún first degree mi ní Adó Èkìtì nígbà tí mo tún kúrò ńbẹ̀ mo lọ fún masters mi
ní ìlú Èkó yìí ní LASU lórí tíátà yìí náà ni. Pẹ̀lú ẹ̀ náà bí mo ṣe ń kàwé yẹn náà ni mo ṣe ń ṣiṣẹ́ ọba, mo ń ṣiṣẹ́ teacher. Iṣẹ́ teacher yẹn ó gbé mi dé ipò tí mo fi di director of education. Ní ìgbà tí mo ń ṣiṣẹ́ yìí mo make sure wípé gbogbo nǹkan tó bá jẹ mọ́ nǹkan eré orí ìtàgé, nǹkan tó bá jẹ mọ́ entertainment, mo máa ń fi sí ìkíyà mi tó jẹ́ wípé gbogbo ìgbà ni mo máa ń busy láti máa ṣe iṣẹ́ tíátà, iṣẹ́ orí ìtàgé. Pẹ̀lú ẹ̀ náà mo tún ń ṣiṣẹ́ bá a ṣe lè ṣiṣẹ́ nínú móhùnmáwòrán, a lè ṣe fíìmù, a ṣe fíìmù oríṣiríṣi àgbéléwò àti ti orí ìtàgé náà bákan náà. Nínú iṣẹ́ orí ìtàgé tí mo dẹ̀ ń ṣe, mo make sure pé mi ì fi ìkan dí ìkan lọ́wọ́, ṣùgbọ́n mo ń ṣe akitiyan torí kéèyàn má tó fi ìkan dí ìkan lọ́wọ́ á ṣiṣẹ́ takuntakun. Bó bá ṣe oúnjẹ ni mo fẹ́ jẹ nínú ilé gan, mo lè gbé nǹkan mi dání kí n tún lọ ṣiṣẹ́ nǹkan mi. Mo dẹ̀ make sure pé iṣẹ́ teacher mi náà mi ì fi pa iṣẹ́ orí ìtàgé mi lọ́wọ́. Nínú iṣẹ́ orí ìtàgé yìí mo tún lọ kọ́ iṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá mi, kí Ọlọ́run kó bá mi lọ́ra ẹ̀mí bàbá mi, ọ̀gá mi Adébáyọ̀ Sàlámì tí gbogbo wa mọ̀ sí Ọ̀gá Bello. Mo kọ́ iṣẹ́ fún ọdún 4 gbáko ni mo fi kọ́ iṣẹ́ tí mo dẹ̀ tún ṣe freedom pẹ̀lú àwọn colleague mi ní ọ̀dọ̀ ọ̀gá mi. Pẹ̀lú ẹ̀ náà mi ì jẹ́ kó sú mi, mi ì jẹ́ kó rẹ̀ mí nínú iṣẹ́ orí ìtàgé. Mo jẹ oyè rẹpẹtẹ, mo contest for many positions. Àwọn position bíi secretary, mo ṣe secretary nínú iṣẹ́ orí ìtàgé yẹn nígbà tá a wà ní ANTP ní àkọ́kọ́ kó tó di pa join TAMPAN. Mo ṣe yẹn for almost 8 years mo fi joyè secretary. Mo kúrò ńbẹ̀, mo tún tẹ̀síwájú láti contest fún deputy governor. Mo ṣe yẹn for almost 12 years ni mo fi ṣe láti ANTP wọnú TAMPAN. Lẹ́yìn ìgbà yẹn mo tún contest fún governor, ìyẹn gómìnà nínú ẹgbẹ́ òṣèré yìí. Ọlọ́run dẹ̀ gbà fún mi pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn bàbá ìyá mi àti gbogbo ẹgbẹ́ láti fi mí ṣe gómìnà ẹgbẹ́ yẹn, tí Ọlọ́run dẹ̀ gbà fún mi fún ọdún 4 gbáko láti govern ìlú Èkó yìí as TAMPAN governor. Inú mi dùn wípé mo ní ayọ̀ ọkàn nínú iṣẹ́ tíátà yìí nítorí pé n tó ń wu ẹlẹ́dàá mi, n tó ń wù mí, Ọlọ́run dẹ̀ gbà fún mi. So mi regret wípé mo combine iṣẹ́ méjèèjì, iṣẹ́ olùkọ́ni tí mò ń ṣe, iṣẹ́ olùkọ́ni kejì náà ni iṣẹ́ tíátà torí iṣẹ́ olùkọ́ni ni iṣẹ́ tí bàbá wa Jésù Kristi gan tó nífẹ̀ẹ́ sí ni torí Jésù Kristi olùkọ́ni ni. So iṣẹ́ méjèèjì yẹn ó so rọ̀ mí lọ́rùn tí kan ò fi kan gbà kan lọ́wọ́ mi títí di àkókò yìí sà. Ẹ ṣeun gan màmá. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ, ẹ ti bá wa ṣàlàyé bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Ṣùgbọ́n ká tó wọnú àwọn ìbéèrè tí a ní tí a fẹ́ béèrè lọ́wọ́ yín, màmá ọmọ bíbí ìlú wo ni yín mà? Ẹ ṣé. Ọmọ bíbí ìlú Ìláṣẹ̀ via Iléṣà ni mo jẹ́. Ìlú Ìláṣẹ̀ ni wọ́n ti bí mi. Ẹ ṣeun gan màmá. Màmá, nígbà tí ẹ̀ ń bá mi dárúkọ, torí nígbà tí a dé bíbà a rí àwọn orúkọ kọ̀ọ̀kan tó yẹ pé ó yàtọ̀ sí àwọn orúkọ tí ẹ dárúkọ. Màmá, mo rí orúkọ kan sìn Èsúsú. Màmá, kí ni ìtumọ̀ Èsúsú yẹn? Ṣé orúkọ tí àwọn ènìyàn mọ̀ yín sí ni àbí lára orúkọ tí àwọn òbí sọ yín? Ẹ ṣé púpọ̀, mo dúpẹ́. Orúkọ ńlá lẹ dárúkọ yẹn, orúkọ tínú Ọlọ́run dùn sí. Orúkọ ọkọ mi ni Èsúsú of his blessed memory. Ọkọ mi jáde láyé ní nǹkan bíi ó ti ń lọ sí bíi 2.5 years ago now. Very loving a man tí ó jẹ́ alátìlẹyìn mi nídìí gbogbo iṣẹ́ tí mò ń ṣe. Bàbá yẹn
ó dúró tì mí tó jẹ́ pé tí mo bá tún ayé mi bọ̀ màá gbàdúrà kó jẹ́ pé irú ọkùnrin aládùúrótì bẹ́ẹ̀ lọ́lọ́run fún mi. Orúkọ ọkọ mi ni Èsúsú. Ọkọ mi gangan jẹ́ Kọ́láwọlé Michael Èsúsú. Wow, ẹ ṣeun gan. Torí mo ṣe ń wo orúkọ ẹ láti ẹ̀kan mọ́ ọ̀gá dárúkọ orúkọ yìí bóyá orúkọ tí àwọn olólùfẹ́ máa ń pè wọ́n níta nìyẹn. Ṣùgbọ́n màmá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Màmá, mo ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè torí tèmi bá rí ibi tí màá ti sọ̀rọ̀ báyìí ṣe ni ara mi á máa ṣe bákanbàkan, kò ní dàbí pé kí n kúrò níbẹ̀. Torí tá bá ní ká bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ ìjọba, àní kúrò ń bí bọ̀rọ̀ lénìí. Ṣùgbọ́n mo kàn máa fẹ́ ká yan díẹ̀díẹ̀ due to pé mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ ìjọba, mo ti bá wọn pàdé. Lẹ́yìn ìgbà tí mo bá wọn pàdé tájọ́ sọ̀rọ̀, wọ́n máa ń sọ àwọn nǹkan kan. Òun náà ló máa ń jẹ́ pé tí bá tún rí èèyàn tó tún ṣiṣẹ́ ìjọba tó tún ṣeré orí ìtàgé, mo máa tún fẹ́ béèrè pé ṣé nǹkan tẹ́ni yìí sọ fún mi nípa ọ̀rọ̀ iṣẹ́ ìjọba ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Torí gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní ìlú tó kọ sẹ́lòmíì, wọ́n ní ibòmíì ló kọ sẹ́lòmíì. Màmá, nígbà tó yẹ pé ẹ fẹ́ máa contest àbí bóyá tí ẹ fẹ́ gba ipò gíga nínú iṣẹ́ ìjọba tí ẹ ń ṣe, mo mọ̀ pé èèyàn bíi 4 àbí 5 ló máa du ipò kan gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n tèmi o, èèyàn kan. Ṣùgbọ́n wọ́n wá wo ẹni tó bá tọ́ sí ní pé iṣẹ́ nìyí ṣó tọ́ sí kó tó di pé wọ́n máa fa onítọ̀hún sílẹ̀. Láàárín ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé nílẹ̀ Yorùbá kò ń ṣe gbogbo ènìyàn ló fẹ́ràn. Yorùbá ni mí, mo mọ bí àwa Yorùbá ṣe máa ń ṣe, àfi tá bá ṣe kí ni tá bá fẹ́ parọ́ nìkan ló kù. A máa mọ̀ pé ẹni yìí ló tọ́ sí nǹkan yìí. Ṣùgbọ́n oníkálukú á ṣe ni wọn ò ní fẹ́ support ẹ̀. Wọ́n pé èmi náà lè ṣe, èmi náà ní ọkàn ara wọn, wọ́n mọ̀ pé àwọn ò lè ṣe, ṣùgbọ́n ẹni ìlú ẹ̀ kó ṣe. A wá dín pé ó di gbọ́n mi sí òtó, a dín pé kẹ máa wọlé wò, a dín pé kẹ tó jókòó sórí àga yín kẹ kọ́kọ́ gbọ́n wò, a di oríṣiríṣi. Ẹlòmíì wá tún máa rán nǹkan sí. Màmá, ṣé nígbà tí ẹ fẹ́ jẹ oyè yìí, ǹjẹ́ ṣe irú àwọn ìdojúkọ bẹ́ẹ̀? Ṣé rí nígbà tí mo wà ní ibi iṣẹ́ ọba, kò sí competition tó le koko nítorí wípé all your positions, your grade level, your everything, dòzí à máa wà fún lẹ́sẹ̀lẹ́sẹ̀. Kò sí pé à ń lọ contest ká tó lọ sí principal, ká tó lọ sí director. Ohun tó o ti fọwọ́ kọ nígbà tó o bẹ̀rẹ̀ títí tó o fi parí ni ìjọba máa wò, náà máa fi gbé ẹ sí ibi tí ó yẹ ẹ́ sí. So kò sí pé orogún wà púpọ̀ àfi tó o bá fẹ́ ṣe àfọwọ́fà nìkan nínú iṣẹ́ yẹn. Àwọn àfọwọ́fà kọ̀ọ̀kan wà níbi iṣẹ́ yẹn, bóyá o fẹ́ join àwọn LUT kìíní kan, o fẹ́ ṣe action kìíní kan, nǹkan kan, àwọn yẹn a lè wí pé a máa ṣe election tí àdẹ̀ kì í ṣe pé pẹ̀lú hindrances or anything. It goes like that. Ẹni tó bá dé. Ṣùgbọ́n nínú iṣẹ́ tíátà nígbà tí mo bẹ̀rẹ̀ ká máa dìbò, ká máa contest. Contest inú ẹgbẹ́ àwa onítíátà ó ju ti ìlú lọ. Orí ni ẹni orí bá gbé débẹ̀ ni ẹni ìwà àti ìṣe tọ́lọ́run bá ní o máa débẹ̀ ni. Nígbà tí mo fi ń contest fún ipò gómìnà, mo wà ní Amẹ́ríkà nígbà yẹn. Ṣé ló dàbí ẹni wípé ká ní pé mọ́tò wà, bá ti wọ mọ́tò kí n máa bọ̀ ní Nàìjíríà fún bí ó ṣe gbóná bí akọni elégungun ni. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, ẹni tí Ọlọ́run bá ń ṣe tirẹ̀, kò sí ẹni tó lè kọjú ìjà sí. Ó lè le, ìrìnàjò yẹn lè gbóná. Èmi ni mo fẹ́, òun ni mo fẹ́, àwọn kan ò fẹ́ mi lóyè, àwọn kan fẹ́ mi lóyè. Ṣùgbọ́n tí orí bá ti sọ wípé òun máa débẹ̀, kò sí ẹ̀dá kan tó lè yẹ̀. Ọlọ́run àti àwọn èèyàn àti I don't know what I can say, nítorí wípé Ọlọ́run ló kàn ṣe fún mi. Ọlọ́run àti orí mi, òun ló ṣe wípé mo tọ́ sí láti jẹ gómìnà
inú tíátà yìí kò sí iṣẹ́ tí ò sí ńbẹ̀. Iṣẹ́ olùkọ́, iṣẹ́ dókítà, iṣẹ́ family, kò sí iṣẹ́ tó lè ṣe láyé tí ò sí nínú iṣẹ́ tíátà. Kó tó wá ṣe gómìnà, èmi ni gómìnà obìnrin àkọ́kọ́ tó jẹ nílùú Èkó yìí. Tó dẹ̀ jẹ́ pé àìmọye local government, bí local government ṣe wà ní ti Èkó gangan ti Sanwó-Olú náà ló wà ní tiwa. Tó dẹ̀ gbọ́dọ̀ run, tó dẹ̀ gbọ́dọ̀ sit to. But I thank God for the knowledge I have, for the wisdom of teaching. It enhanced me to know where to go. Ó jẹ́ kí n mọ̀ how to start. Ó jẹ́ kí n mọ̀ many things bí mo ṣe lè coordinate nínú iṣẹ́ yẹn. Evaluation, conclusions, ó jẹ́ kí n mọ̀ láti gbé ìgbésẹ̀ kó lè fi dára. Àwọn nǹkan wọ̀nyí ló ràn mí lọ́wọ́, ló jẹ́ kí n rí ṣe pẹ̀lú àwọn àgbààgbà, ọmọdé, obìnrin, ọkùnrin. Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́, mo rí ṣe successfully for good 4 years without tears. Wow. So kí n tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi tán jẹ́ kí ìrìn àjò yẹn kó ṣeé ṣe fún mi. Mo sì dúró bẹ́yìn. Ẹ ṣeun gan màmá. Màmá tá bá ní kàkà ní 2, 3, 4 á ti máa kọjá ọdún 6 àti bí oṣù tí ẹ ti rìtáyà nínú iṣẹ́ ìjọba. Màmá, ṣé lẹ́yìn ìgbà tí ẹ rìtáyà, ǹjẹ́ ṣé ẹ ti rí owó yín gbà, owó àfẹ̀yìntì, ǹjẹ́ ẹ ti rí gbà lọ́wọ́ ìjọba? Àti pé ṣé oye tí ẹ lérò gangan níjọba fún yín? Ọ̀rọ̀ ńlá lẹ béèrè yẹn, ọ̀rọ̀ tó nípọn ni. Oye tá a lérò kọ́ níjọba fún wa, pàápàá àwa olùkọ́. A kàn wà contented lórí nǹkan tá a bá ti ní. Nígbà tí wọ́n máa san owó wa, kò ṣeé dárúkọ níta. Kò ṣeé sọ. Fún 35 years yẹn. Fún 35 years. Kò ṣeé sọ. Ṣùgbọ́n àwọn olùkọ́ni gbà wípé àlùbáríkà lójú. A mà ní àwọn olùkọ́ni, a ní ẹ̀bùn kan tí mo lè sọ wípé ẹ̀bùn kéèyàn, I don't know, we are contented of whatever we may have. But fún ọdún kan, 2, 3 kó tó di wípé wọ́n fún mi ní owó ìfẹ̀yìntì mi, mo dúpẹ́ pé ìjọba tiẹ̀ tètè fún wa ní owó ìfẹ̀yìntì. Bó tiẹ̀ jẹ́ wípé ìwọ̀nba tán fún wa yẹn, àwa náà ń fi ọpọlọ, a fi ń gbé wípé ó gbọ́dọ̀ yield sí ibì kan. Owó ìfẹ̀yìntì yẹn, mo sọ fún ọkọ mi, mo ní daddy, nǹkan tí mo fẹ́ fi owó yìí ṣe, màá fẹ́ kí n lọ gba ṣọ́ọ̀bù, kí n máa ta nǹkan. Bàbá náà dẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ wípé ó dáa. Mo lọ sí area kan ní Mẹ́ran ńbẹ̀ yẹn. It's a big ọjà ńlá ni. And I got like 4 shops tó jẹ́ wípé mo fi owó yẹn mo fi tún nǹkan torí mo rà á ni. Mo believe pé investment ló máa jẹ́ fún mi. Mo rà á, mo tún kọ́. I spent everything. Àwọn ọmọ mi, àwọn ẹbí mi, àwọn àbúrò mi, wọ́n bá mi dá owó yẹn almost 12 million. A fi kọ́ ṣọ́ọ̀bù yẹn, a ṣe. Let me say 2.5 or 3 years now. Mi ì tí rí nǹkan kan lórí ṣọ́ọ̀bù yẹn ju pé a ṣáà fi kọ́ restaurant. But nǹkan tó kàn wá funny sí mi ni wípé nígbà tí Ọlọ́run máa gbé dáadáa dé tì mí ní sọ wípé nǹkan burúkú lọ́lọ́run ń ṣe. Ó kàn rí pé ó kàn déédéé pè wá wípé ṣọ́ọ̀bù yẹn ń kọ́ o. Ẹ wò, wọ́n kàn déédéé pè wá wípé ṣọ́ọ̀bù yẹn ń kọ́ o, pé wọ́n máa wò. Àwọn local government kàn déédéé dé níjọ́ yẹn.
they render us useless. Wọ́n dẹ̀ demolish ẹ̀. Nígbà tí mo kọ́kọ́ gbọ́, I can never believe it wípé it can happen to me. Mo ń gbọ́ létí gbogbo èèyàn. Mo ń gbọ́ wípé wọ́n ń wọlé, wọ́n ń wó ṣọ́ọ̀bù. Mo ń feel fún wọn, but kò tí ì ṣẹlẹ̀ sí mi rí. Eré ni mo pè é. Wọ́n ní wọ́n máa compensate wa. Èló ni ìjọba fẹ́ fi compensate? Nǹkan tí mo fi 35 years ṣe. Ẹ má kì í Mo mọ́ dẹ̀ wá fi kọ́ ṣọ́ọ̀bù. Mo fi kọ́ ṣọ́ọ̀bù. Wọ́n dẹ̀ wá demolish ẹ̀. Níbo ni kí n sì bẹ̀rẹ̀? Ibi tó jẹ́ wípé ibi tí mo ti ń rí owó tí mo fi ń ṣe ọ̀rọ̀ tíátà, tí mo fi ń ṣe gbogbo ẹ̀. And they came. Wọ́n sọ wípé wọ́n máa demolish and they did it. Ẹ má kì í mọ́. Wọ́n dẹ̀ he's gone. For where I'm going to start? But I still thank God. Wípé apá mi àtẹsẹ̀ mi ṣì wà ń bẹ̀. Mo dẹ̀ dúpẹ́ wípé Ọlọ́run mi kò fi mí sílẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn eléré orí ìtàgé wípé wọn ò fi mí sílẹ̀. Ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ bẹ̀ wọ́n ni wípé kán jọ kán pè mí síṣẹ́. Mi kì í ṣọ̀lẹ torí mi mọ̀ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí o. Gbogbo nǹkan tí mo fi 35 years ṣe, it has been demolished. Ìyànjú ni mo dẹ̀ gbà. Mi fi jẹun. Where am I going to start? I don't know. Kì í ṣe ẹ̀bi ìjọba náà tán bá rí wọn ní sọ. Ẹ̀bi àwa tá a gba ṣọ́ọ̀bù náà, àmọ́ nǹkan kan. They know better. So, mo kàn fi àkókò yìí bẹ̀ gbogbo èèyàn pé ọ̀nà tó bá lè gbà láti ràn mí lọ́wọ́, mo sì lè ṣiṣẹ́. Pàápàá nínú iṣẹ́ tíátà wa, kán jọ kán help me. Because I don't know where to start again. But I believe in God. Ẹ má kì í mọ́ wọn màmá. Lórí nǹkan tí ẹ ṣàlàyé ń sìn nípa ọ̀rọ̀ ṣọ́ọ̀bù tẹ́ sọ ẹ̀. Màmá, ṣé nígbà tẹ́ máa gbé ìgbésẹ̀ pé ẹ fẹ́ ra ibi bẹ́ẹ̀ kó tó dín pé ẹ tukọ̀? Màmá, ǹjẹ́ ṣé ẹ gbé ìgbésẹ̀ kankan látọ̀dọ̀ ìjọba tẹ́ lọ bèrè pé ibi tí mo fẹ́ rà yìí ṣé kò ń ṣe government acquisition? Ṣé ibi tá lè kó lé o? Ṣé ẹ gbé àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó tó di pé bóyá ẹ rà á? Ẹ ṣé olóòtú. Gbogbo ìgbésẹ̀ yẹn la gbé. Wọ́n dẹ̀ fi yé wa wípé kò sí problem. Ẹ lọ sí town planning office. Mi lọ o. Ọ̀dọ̀ àwọn tó máa ń tún tó máa ń tún ṣọ́ọ̀bù tà, àwọn tó máa ń Developer. ọ̀dọ̀ àwọn developer. Ẹni tó dẹ̀ gbé fún mi, so ní ìgbàgbọ́ nínú wọn. Inú mi ń dùn wípé ayọ̀ mi alẹ́ ni mo fẹ́ ṣe. Mi mọ̀ pé ìbànújẹ́ ló máa jẹ́ fún mi. Àwọn developer ni mo gbà lọ́wọ́ wọn. Mi ò dákan mọ́. A dẹ̀ rà. Mo dẹ̀ kọ́. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wá débi wípé ibẹ̀ ò tajà, I don't know. Torí kò sí lábẹ́ Power line. tension àbí kan. Ọ̀dọ̀ ẹgbẹ́ títì ní Mẹ́ran níbẹ̀ yẹn ló wà ní Mọ́rúgà. So, táwọn ìjọba náà ò bá dẹ̀ rí, wọn ò ní sọ. So, èèyàn ò lè fẹ̀bi fẹ́nìkan. A ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ chairman ní oko ọba chairman Èjìgbádéró. May God bless him. He really pity us. But kò sí nǹkan tá a lè ṣe. Máa yẹn ó try wípé compensation òun á ṣe. Tó dẹ̀ ṣe díẹ̀díẹ̀. But kò sí bí compensation ṣe lè dàbí nǹkan téèyàn fọwọ́ rẹ̀ tó fi gbìn. Èmi tiẹ̀ kọjá àyè mi. Mo flourish everywhere. But that man really tried before God and man, Èjìgbádéró. And I pray
that Almighty will be with him. Amen. But we have to start. For me, I don't know. The only thing tẹ́ wá fẹ́ ṣe pé kí àwọn akẹgbẹ́ yín kí wọ́n pè yín fúnṣẹ́. Mo ń bẹ̀ wọ́n, mo ń rọ̀ wọ́n ni. Kán jọ̀ọ́, kán máa pè mí síṣẹ́. Mi tí tàgbà kọjá ẹni tí wọ́n lè pè síṣẹ́, mi dẹ̀ sọ wípé n tán bá gbé fún mi, mi ní ṣe. Tọ́rọ́ kọ́bọ̀ tán bá fún mi. Inú mi dẹ̀ wá dùn fún iṣẹ́ tíátà yìí. Èèyàn lè ṣe títí tó fi máa di 100 years. Tíátà ń lò. Bẹ́ẹ̀ni. Ọmọ èní, ọmọ tó bí lèní, onítíátà ń lò. So iṣẹ́ wa ò expire. Kò ń ṣe pé iṣẹ́ ìjọ kan ni mo fẹ́ rìtáyà nídìí iṣẹ́ tíátà. So mi rìtáyà nídìí iṣẹ́ tíátà. Mo ń bẹ ẹ̀yin ẹ̀gbọ́n mi, bàbá mi, ìyá mi. Kẹ́ jọ̀ọ́, kẹ́ rántí Chief Mrs. Oyewumi. Ẹ jọ̀ọ́, ẹ máa pè mí síṣẹ́. Ẹ má jẹ́ kébi pa mí. Ẹ má jẹ́ kí n tọrọ jẹ o. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ni o. Ẹ ṣeun gan màmá. Màmá ẹ má kì mọ́, ẹ má kì mọ́. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, ẹ fi hàn pé bí ọdún 4 gangan lẹ fi kọ́ṣẹ́ orí ìtàgé yìí lẹ́yìn ìgbà tẹ́ kà níléèwé gíga lọ́dọ̀ àwọn bàbá wa Ọ̀gá Bello. Màmá nígbà tẹ́ lọ kọ́ṣẹ́ yìí níbẹ̀, ǹjẹ́ ṣe rántí àwọn èèyàn tó yẹ pé ẹ bá níbẹ̀ tó yẹ pé ẹ jọ kọ́ṣẹ́ yìí nígbà náà lọ́dọ̀ wọn? Ǹjẹ́ ṣe rántí? Àwọn èèyàn tó pọ̀ ni mo mọ̀, ni mo dẹ̀ rántí. Tí wọ́n dẹ̀ ṣì ń ṣeré orí ìtàgé lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni, tá dẹ̀ ń kárí ara wa along. Ṣàṣà nínú ọmọ ẹgbẹ́ onítíátà ni ò gba iwájú ọ̀gá mi, Ọ̀gá Bello kọjá. Bẹ́ẹ̀ni. Àwọn wo gangan lẹ bá ń bẹ̀ nígbà náà lọ́hùn? Àwọn tí mo bá ń bẹ̀, Afod. Kúnlé Afod. Sake. Fali. Alájà Fali. Tinú Ayélẹ́sọ̀. Àmọ́ pé àìmọye wọn tí mi mọ̀ bí mo ṣe lè dárúkọ wọn. Tá jọ kọ́ iṣẹ́ níbẹ̀. Tá dẹ̀ jọ ṣe freedom. Ìgbà tá máa ṣe freedom, àwa bíi 6 àbí 7. Ara màálù ni tínú wa ń dùn pé a gba yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi. Ọdún 4 la fi ṣe iṣẹ́ yẹn. Inú mi dẹ̀ máa ń dùn nígbà tí kúrò níbi iṣẹ́ báyìí. Mo ti lọ sí National Theatre láti ń ṣe practice. A lè ṣe dalẹ́. Mo ń bọ̀ mi tí ẹ fẹ́ mọ nǹkan tó lè jẹ torí iṣẹ́ tó wù mí ni. Iṣẹ́ tí mo ti kọ́kọ́ ṣe lọ́dọ̀ ọ̀gá mi Òjòjòlú ni nígbà tí mo wà ní young teenage ní school. But ó wù mí láti kàwé ni mo fi kúrò lẹ́yìn ọ̀gá mi Òjòjòlú. Ìgbà tí mo wá kàwé tí mo rí mọ̀ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́, mo ti ń rówó, mo mọ̀ pé màá lè tọ́ ara mi, màá lè ṣe fúnra mi. Mo fi wá wò pé níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Níjọ́ tí màá bẹ̀rẹ̀ yẹn, mo ń lọ síbi iṣẹ́ ni neighbor mi ní other flat wá pè mí pé ó dẹ̀ ń wo iṣẹ́ tíátà wò. Mo ní kò wùn ẹ́ tó mi. Àwọn lòun dẹ̀ mọ ibì kan ò ní Atítẹ̀bí lọ́dọ̀ Ọ̀gá Bello. Ó mọ̀ bẹ́ẹ̀, àjọ máa dé bẹ̀ léni. Bí mo ṣe gbé nìyẹn. Mi ìgbà ibi iṣẹ́ lọ, bí mo ṣe gba Atítẹ̀bí lọ nìyẹn. Ìjọ́ yẹn lèmi gba fọ́ọ̀mù. Ìjọ́ yẹn ni mo lọ bẹ̀rẹ̀. Ìjọ́ yẹn ni bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Bí mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀, Ọlọ́run dẹ̀ gbà fún mi. Tó jẹ́ wípé àdúrà ọ̀gá mi mọ́ mi, àdúrà gbogbo àwọn ọ̀gá mọ́ mi, gbogbo àwọn tó ṣe freedom fún mi, àdúrà wọn mọ́ mi. Tó dẹ̀ jẹ́ pé ilé àtọ̀nà wọn ò ní bàjẹ́. Àmín àṣẹ Ọlọ́run. So inú mi dùn wípé mo kọ́ iṣẹ́, mo ka ìwé yẹn, mo tún kọ́ iṣẹ́ yẹn. Àwọn èèyàn náà tún kọ́ lọ́ndà mi, Ọlọ́run dẹ̀ gbà fún mi. Ẹ ṣeun gan màmá. Yes, sir. Màmá ǹjẹ́ ẹ ti kópa nínú sinimá tó yẹ pé nígbà tẹ́ délé ọkọ tí ẹ fẹ́ sílé ọwọ́ à ń torí ẹ̀ pé mo wo sinimá kan, mo wo iṣẹ́ kan, kí ló dé tó máa ṣe irú pa yẹn, kí ló dé tó máa ṣe ìjẹ́ torí gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ màmá ọkùnrin lára ẹ̀ gbóná jù, ọkùnrin ló jowó jù. Ǹjẹ́ ẹ ti nírú nǹkan bẹ́ẹ̀ rí? Bá méjì ni olóòtú. Kó tó di wípé mo fẹ́ ẹni tí mo fẹ́ tó kù yìí, mo ti fẹ́ ẹnìkan tó jẹ́ pé àlùbami àlù olóyìí ni. Wọ́n nà yín. Tí n bá lọ location báyìí, àlùpamọ́ kú ni. Kí nìdí màmá? Ń pé wọ́n fọwọ́ kàn, wọ́n fọwọ́ fà, wọ́n fọwọ́ jó, wọ́n fọwọ́ tì í. Máa dẹ̀ máa ṣàlàyé fún un pé gbogbo kíní yóò rí bẹ́ẹ̀, but he can never believe.
ìgbà tó wá yá ẹnìkan nínú àwa òṣèré ó ń bá èèyàn mi yẹn ṣiṣẹ́ ní Àbújá ní NNPC ló wá jẹ́ kí ẹni yẹn mọ̀ wípé kì í ṣe bẹ́ẹ̀, ẹ má fìyà jẹ ìyàwó yín mọ́. Nígbà tó sú mi ni mo wá pè pé wá kó fọwọ́ mú mi àti tíátà tàbí kó kọ̀ mí. Ó ní kí ni mo mí? Mo ní wàá mú kan ni, eré ló pé. Ó ní so o rẹ́dì láti kọ̀ mí, máa kọ̀ ẹ́. Mo dẹ̀ kọ̀. Ǹjẹ́ ti bímọ fún wọn gbà yẹn? Mo ti bímọ fún. Mo dẹ̀ kọ̀. Ọmọ mélòó màmá? Ọmọ kan ni mo ní fún. Mo dẹ̀ kọ̀. Eré ló pé. Mo ní jẹ́ kó parí síbẹ̀ pé o máa disturb iṣẹ́ tí mo yàn láàyò. Mo kọ̀ o. Ìgbà tó wá lọ sí Àbújá tí mo ti gbàgbé orúkọ very high person yìí tó ń bá ṣiṣẹ́, onítíátà lẹ́nu yẹn tó wá ṣàlàyé, ó ní Chief Mrs. Kì í ṣerú ẹni tó yẹ kẹ́ ẹ máa fìyà jẹ ni woman yẹn o. Màá rántí orúkọ máa yẹn tó bá yẹ. Bí ẹni mi wá padà wá bá mi ló wá bẹ̀ mí, kò dẹ̀ sí àyè mọ́ torí pé tó bá bẹ̀ mí ju bẹ́ẹ̀ lọ bóyá jọ bá tún lọ sí location ìgbà tí ìgbà mú ló tún máa fún mi. Iṣẹ́ tó dẹ̀ wù èmi nìyẹn. Bá a ṣe fi ara sílẹ̀ eléré ló pé o, bí mo ṣe face iṣẹ́ mi squarely nìyẹn. Kó tó di wípé Ọlọ́run gbé mi pàdé bàbá tí Ọlọ́run gbé mi pàdé olóògbé Kọ́láwọlé Ààrẹ Èsúsú. Èmi ò rírú bàbá yẹn rí. Tí n bá ti ń lọ ibi iṣẹ́, bàbá gan ló máa bá mi to ẹrù mi. Bàbá ló máa monitor mi ṣé o ti débẹ̀. Because he really trusts, he puts trust in me. Tèmi náà dẹ̀ ti ní ọkàn mi pé I will never disappoint this man. Tí ọkọ mi bá ń wò mí lórí tẹlifíṣàn, mo máa ń rà pẹ̀lú ọkùnrin mi, àjọ máa ń dì mọ́ra. Bàbá tó rẹ́rìn. Because this man really understands life. He's a man of honor. He has never hunt me for hunts. Mi rí irú ẹ̀ rí. Tí n bá dé, kí ni mo fẹ́ jẹ? Èmi náà dẹ̀ ń kọjá àyè mi kí n tó lọ. Oúnjẹ tọkọ mi máa jẹ. Gbogbo nǹkan tó bá ti yẹ kí n ṣe, màá ti ṣe sílẹ̀. Tí n bá ti ń lọ, ó rí bó ṣe yẹ kó rí. Ó fi ìgbà yẹ mí, ó dẹ̀ fi gbogbo iṣẹ́ yẹn rọ̀ mí lọ́rùn. Kì í ṣe iṣẹ́ yẹn nìkan. Pàápàá nígbà tí mo jẹ gómìnà Lagos Tampan. Bàbá yìí ó tì mí lẹ́yìn débi wípé nígbà tó kú, àwọn onítíátà tí wọ́n rọ́ wá gbogbo èèyàn rò pé ṣé bàbá ìṣó ní tíátà ni. Láti orí President Latin. Náà wá, náà ṣe gbogbo ẹ̀ fún bàbá yìí fún ẹ̀yẹ ìkẹyìn. So he really stood by me till death snatched him away from me. So I thank him and I will continue to be praying for the man he allowed me. Wow. Ẹ ṣeun gan. Màmá, torí ìwé ìbẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọkọ yìí gangan. Mo rí pé bẹ́ ṣe ń yí sọ gan, inú yín ń dùn pẹ̀lú gbogbo nǹkan tí bàbá yìí ti ṣe fún yín. Bàbá yìí wọ́n tó bí ọmọ ọdún mélòó kan tó di pé wọ́n jáde láyé màmá? My husband was 74 years. 74 years. Màmá, ẹ má bínú pé mo tún divert lọ sórí ọ̀rọ̀ bàbá torí kò sí bá ṣe máa rí obìnrin tó wà successful láyé tí à ní sọ̀rọ̀ nípa ọkọ, kò dẹ̀ sí bá ṣe máa rí ọkùnrin tó wà successful láyé tí à ní sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀. Torí tí àwọn méjì bá ń gbé, tẹ́ bá rí pé ìkànnì wọn ṣe dáadáa, kẹ́ mọ̀ pé àtìlẹ́yìn ẹnì kejì ni. Màmá, nígbà tí bàbá yìí gangan wà láyé gangan, látìgbà tẹ́ ti ń ṣiṣẹ́ orí ìtàgé, ǹjẹ́ ṣé bàbá yìí ní gbólóhùn kan tí wọ́n máa ń sọ fún yín tó yẹ pé lẹ́nu ìgbà tí wọ́n fi sí mọ́ yìí, tẹ́ pé tẹ́ bá fẹ́ lọ ṣiṣẹ́, tẹ́ bá rántí gbólóhùn náà, ó yìí máa ń ṣe yín bí ìgbà pé ká ní ẹni báyìí wà ní, á sọ̀rọ̀ báyìí tó yẹ pé tí ẹ bá ní àròjinlẹ̀ ó máa lè fẹ́ pa yín lẹ́kùn torí pé ẹni yẹn ò sí mọ́. Ǹjẹ́ ṣì rántí gbólóhùn kan náà? Torí èmi tí mò ń sọ yìí, nígbà tí mo wà ní abẹ́ ìyá àti bàbá mi, tí ìyá mi, torí alájàpá ni, tí ìyá mi bá máa lọ níbi tí bàbá mi bá sùn sí, tó bá dé pé bóyá àwọn náà ò tí ì jí dáadáa, tó wá jẹ́ pé bàbá
mo ń lọ rajà o, mo ti fẹ́ máa lọ gbólóhùn èyí tí bàbá mi máa ń sọ á ní wàá lọ láyọ̀ wàá bọ̀ láyọ̀ ìkọ́ ò kì í kọ́gi lẹ́sẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ ìjẹ́ ṣèrántí irú àwọn gbólóhùn ṣé náà. olóòtú ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ti mú omijé jáde lójú mi láàárọ̀ yìí. Kò sí nǹkan tí máa dáwọ́lé bàbá ó máa kúnlẹ̀ lórí ẹsẹ̀ èmi náà kúnlẹ̀ á dẹ̀ gbàdúrà fún mi. ẹ má ké máa mọ̀ ẹ má ké máa mọ̀. láti ìgbà tó ti kú ṣé mo wá rí irú ẹni bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan tí mo máa ṣe mo dẹ̀ ṣe ribiribi lójú ayé bàbá yẹn láti má dojú tì í. Bàbá ti pè mí àdúrà yìí náà ló fi ràn mí lọ́wọ́. Àfi ìwọ̀nba tí mo bá gbà nísìn irú ẹnujọ́ mẹ́ta yìí mo rò pé bí mo ṣe ń bọ̀ láti Ìkẹjà mọ́tò mi ó knock engine mọ́tò yẹn knock tó bá yẹ pé bàbá wà láyé mo bára jẹ́ gan mo ké àdúrà ẹ̀ ló máa ń gbé mi dúró kò sí ẹni tó well I don't know he always pray for me wow. and he gave me that word of encouragement òun ló jẹ́ kí n achieve many things nínú gbogbo ẹgbẹ́ tí mo wà bàbá yẹn ló jẹ́ kí n achieve it's a success to me. Kọ́láwọlé Esusu is a success. I just pray that Almighty God kí àánú sàárè kó má jẹ́. àmì àṣẹ Ọlọ́run ọba. He's a father to me. Àmì He àṣẹ. is my father. àmì àṣẹ He Ọlọ́run. called me any day, anytime, and he prayed for me. He let me achieve so many things in my life. wow wow màmá ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ǹjẹ́ ṣé ẹ lórí ọ̀fẹ́ láti ṣàbíamọ fún bàbá yìí. Ṣé rí mi ìbímọ fún o? Ṣùgbọ́n mo bí àlàáfíà fún bàbá. Tèmi àti ẹ̀ ní 24/7. And we paddled the canoe for good 15 years. And he wedded me in the court as a wife. wow 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 ẹ ṣeun gan màmá màmá nídìí iṣẹ́ tíátà yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń sọ kankan wọ́n ní àwọn ti bá nǹkan tó jọmọ́ sexual harassment pàdé wọ́n ní bó jẹ́ lẹ́nu producer wọ́n bá lẹ́nu director wọ́n bá lẹ́nu ọ̀gá iṣẹ́ màmá ǹjẹ́ ti nírú nǹkan bẹ́ẹ̀ rí. Thank you very much. This embarrassment may have come, but did I even have time for you to have that guts to talk to me that you want this from me? Mi ní jókòó síbi tó ti máa sọ wípé orí bẹ́ẹ̀dì ló kù. Torí mo mọ̀ wọn ara mi. Mi ní ṣeré gélé débi wípé jẹ́ ń du ọ díẹ̀. So I respect people. We talk, we jive, but not to that extent of sexual harassment. No. Which majority can testify to it. wow wow ẹ ṣeun gan màmá màmá lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe freedom tí ẹ di ọ̀gá ǹjẹ́ ṣe rántí sinimá kankan tí ẹ kọ́kọ́ ṣe lẹ́yìn ìgbà tí ẹ di ọ̀gá tó dẹ̀ pé nígbà tí ẹ ń lọ ládùúgbò láwọn èèyàn rò pé màmá tó kì í sọ̀rọ̀ yìí màmá tó kàn máa ń kọjá àṣé ní tíátà ni wọ́n ǹjẹ́ ṣe rántí sinimá náà. Sinimá tí èmi fúnra mi ṣe òun ni Ṣèbé. Ṣé mọ̀ pé ẹni tó bá kọ́kọ́ ṣe sinimá kò ní mọ ibi tó ti gbé yẹ kó ti dúró àti ibi tó ti gbé yẹ kó ti bẹ̀rẹ̀. Wọ́n gba light mo lọ gba light rẹ́rẹ́rẹ́ mo waste owó but bọ́lọ́run ṣe fẹ́ ni iṣẹ́ yẹn ó sì ń jà lórí YouTube kọ́lọ́run jẹ́ kó bá ọjà. Bó yàtọ̀ sí yẹn mo ti ṣe àìmọye iṣẹ́
àìmọye fíìmù tí mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn fíìmù kan tó jẹ́ wípé ó gbé mi. Mo ṣe sí nǹkan lọ́dọ̀ ọ̀gá mi Ìjàpá ní tọ́pìkì iṣẹ́ yẹn. Ẹyọ sí nǹkan ni mo ṣe o. Kò sílùú tí ò ti gbé mi, kò sílùú tí ò ti mọ̀ mi. And apart from that, àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé àwọn alálùbáríkà pè mí sí tó jẹ́ wípé wọ́n á mú kó jẹ́ wípé tí n bá ń lọ lójú títì láàrin ọjà, people call me, they hail me, some people hate me lórí àwọn iṣẹ́ mi tó bá jẹ́ pé mo ṣe tó burú. Wọn ò ní mọ̀ wípé bọ́n ṣe ní ká ṣe ni. Wọ́n á rò pé bóyá àwa ló níbàjẹ́ tá wà yẹn, but tó bá ṣe dáadáa náà láyé máa ń sọ bẹ́ẹ̀ sí. So inú mi dùn pé àìmọye fíìmù tí mo ti participate and àìmọye tèmi náà dẹ̀ ti kọ sílẹ̀, èmi náà dẹ̀ ti gbé fíìmù náà jáde tí mo dẹ̀ ṣì ní lọ́kàn wípé láìpẹ́ láì jìnnà lọ́lá ẹ̀yin èèyàn mi táyé máa yẹ tójú òní tìyín tébi òní pa yín tọmọtọmọ. Àmín àṣẹ. Èmi náà máa tún ṣe fíìmù ti tèmi lọ́lá ẹ̀yin ènìyàn. Àmín àṣẹ Ọlọ́run. Màmá ẹ ṣeun gan. Nígbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ orí ìtàgé yìí, ǹjẹ́ ṣe rántí àwọn ìdojúkọ má lè gbàgbé tí ẹ bá pàdé nínú iṣẹ́ yìí? Torí nígbà tí ìdojúkọ yẹn dé, ẹ wò pé tó bá ń ṣe ìfẹ́ tí ẹ ní fún iṣẹ́ yìí gọgọgọgọ, ẹ ti fẹ́ lè fi iṣẹ́ yìí lẹ̀. Ǹjẹ́ ṣe rántí àwọn ìdojúkọ? Àìmọye ìdojúkọ. Orin kan sọ nínú orin Celestial, ó ní ẹni tọ́ lọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú ìjà sí? Ẹni tí Ọlọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú ìjà sí? Kò sí. Àìmọye ìpèníjà tó wà nídìí iṣẹ́ yẹn, bọ́ kì í ṣiṣẹ́ yẹn nìkan. There was a day ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé àwọn èèyàn bíi 5 wá bá màmá yẹn. Ìyẹn ṣẹlẹ̀ sí mi ní Ìdímọ̀sùké. Àṣìṣe yẹn náà bẹ́ẹ̀ yẹn náà ni. Wọ́n dẹ̀ wá bá mi lóru. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run kọ́ mi màá sọ, kí n sọ bẹ́ẹ̀, mi gbọ́dọ̀ sọ pé mo mọ̀ ọ́ sọ níwájú wọn. Ọlọ́run ló kọ́ mi màá sọ. Wọ́n foríjì mi. Then nítòsí ibẹ̀ yẹn náà, a lọ ṣiṣẹ́ kan for almost a month. Wọ́n dẹ̀ máa ń ṣàánú mi, wọ́n máa ń fún mi ní yàrá tó bẹ́tà díẹ̀. Láì mọ̀ wípé ejò ni mò ń bá gbélé. Ejò, snake. Mo rò pé punch gbé mi nínú ọdún yẹn lọ́hùn. Mo sì níwèé yẹn lọ́wọ́. Tó bá ti di alẹ́ báyìí tí n bá ti sùn, mo ṣàrí wípé ara mi ò ń gbádùn, àṣẹ ejò yẹn ń síntọ́ síyàn lára ni. Mi ìwà òkè, bàbá yẹn á wá bá mi, ẹ má wọrí o, ẹ máa ṣe kìnnìkan o, kìnnìkan kò ṣàyè mi. Ìyẹn bàbá tó ní ibi tán fún mi. Tí n bá ti wá kúrò nínú yàrá yẹn, tí n bá ti lọ síbi tí mo ti fẹ́ ṣiṣẹ́, máa rí pé gbogbo ọbẹ̀ tí mo ti sè, àwọn oúnjẹ tó wà nílẹ̀, ó ti dànù, gbogbo ẹ ti dànù láì ṣe pé bóyá èèyàn kan bá mi gbénú ilé yẹn. Kí n ṣáà má fọ̀rọ̀ gùn lọ, mi mọ̀ pé ejò yẹn ló máa ń sọ̀kalẹ̀. Nígbà tára mi ò wá gbé mọ́, tó bá ti dalẹ́, màá wá bọ́ síta, màá wá lọ dá jókòó ní ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀gáǹdì kan, ibẹ̀ ni màá sùn. Tó bá dàárọ̀, màá tún wọlé, màá tún múra lọ ibi iṣẹ́. Nígbà tó sún mi, mo ní mo fẹ́ máa lọ lé pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí, ara ń fún mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, mo bá wálé. Pé tí n bá lọ́jọ́ méjì, màá padà lọ sí location. Bí àwọn ará location bọ́n ṣe rí mọ̀ wípé mo wálé, wọ́n bá sọ pé Chief Mrs. ti kúrò ní inú ilé ẹ̀, jẹ́ kí àwọn náà kan lọ wọnú ilé káwọn lọ sùn síbẹ̀. Ejò yọ sí wọn, òhà funfun ni, ó yọ sí wọn rírì. In fact, nínú àwọn tó yọ sí, Ọlọ́run ló dóòlà ẹ̀mí ẹ̀ o. Nígbà tó sọ fún mi wípé ejò jáde nínú yàrá yẹn, èmi ò padà lọ sí location yẹn mọ́ o. Ìyẹn kékeré tún ni. Àmọye ìgbà a ti ṣiṣẹ́ kan tó jẹ́ wípé a mọ̀ pé orí bẹ́ẹ̀rì òkú la wà. Àwa wá ju ọ̀pá mọ́lẹ̀ láti máa sọ àwọn ọ̀rọ̀. Tí àwa mẹ́ta máa sọ báyìí, kìíní yẹn kàn lu,
ó kàn lu ni ilẹ̀ lu ọlọ́run ní àmọ́ bá a ṣe bóyá àfò ni bóyá ọlọ́run kàn ṣáà máa ń ṣọ́ wa ni location mi wà ó tiẹ̀ ní ríbi tó máa sùn ìta gbangba ló máa sùn ìmí inú mọ́tò ìmí ìwọ̀n á fún ẹ lówó ìmí ìmọ̀ ò ní fún ẹ lówó so many ìpèníjà so many ọ̀rọ̀ míì á sọ̀rọ̀ àlùfàǹsá débi pé wàá fẹ́ lè lọ la orí mọ́rin but to me mo máa ń wò wọ́n pé it's an ephemeral thing pé àwọn eléyìí wọn mọ nǹkan tó ń ṣe èmi fèsì iwájú mi ni mo dẹ̀ rí èrè ẹ̀ mo rí ọ̀wọ̀ ẹ̀ mo rí àlàáfíà ẹ̀ lóòótọ́ ó sì kù díẹ̀ kó tó mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé a tó àṣẹ́kù lágbára Ọlọ́run. so ẹni tọ́lọ́run ń ṣe tiẹ̀ kò sí ẹni tó lè dojú kò sí ibi tí ìpèníjà ò sí o so ìpèníjà tó wà nídìí iṣẹ́ tíátà Ọlọ́run ń bẹ pẹ̀lú wa a ó ṣẹ́gun dandan. àmì àṣẹ Ọlọ́run. màmá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ejò yìí ẹni tó ní ibẹ̀ yẹn. mo rò pé òun ló ń sìn. ó ń sìn. bẹ́ẹ̀ ni sà. màmá ẹ má bínú mà gẹ́gẹ́ bí ta bá rí nǹkan míì nígbà míì torí nílẹ̀ Yorùbá kò ń ṣe gbogbo olówó ta bá rí lèèyàn gbọ́dọ̀ máa fi owó ẹ̀ tọrọ gẹ́gẹ́ bí nǹkan tẹ̀yìn rí níbi bẹ́ẹ̀ ṣé ẹni yẹn kàn ń sìn àbí ejò yẹn ó lò gẹ́gẹ́ bí àjò owó àbí kílẹ̀ lè sọ nípa nǹkan yẹn. mi ì mọ̀ bóyá ó lò fájò owó o bóyá ó ní nǹkan míì tó tún lò fún o ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni pé tó bá ti dalẹ̀ bàbá yẹn á kanlẹ̀kùn kẹ́mi má bẹ̀rù o kò sí nǹkan kan o kẹ́mi má fòyà o kò sí problem o ọ̀rọ̀ yẹn máa ń fọ́nì sí mi pé kí ni bàbá ń sọ bàbá dẹ̀ lọ sóko kì í ṣe pé bóyá olówó inú igbó ni until ìgbà tí ejò yẹn jáde sí àwọn tó wá sunú yàrá mi nígbà tí mo kúrò nílùú yìí so mi mọ nǹkan tó fi mi mọ mo ṣàmọ̀ wípé ejò ń bá mi sùn nù ilé àjọ ń jí. ẹ ṣeun gan màmá nígbà tẹ́ kọ́kọ́ ṣe sinimá àkọ́kọ́ yín àbí kẹ́ sinimá tẹ́ ṣe tó gbé yín jáde táwọn èèyàn wá rí yín níta kí ni experience yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín níta torí mo bá àwọn kan sọ̀rọ̀ wọ́n sọ fún mi ní pé ní ìlú Ìbàdàn nìkan èyí ti ṣẹlẹ̀ sáwọn ẹni yẹn ò tiẹ̀ mọ̀ pé òun tiẹ̀ ti popular bẹ́ẹ̀ yẹn ó lóun sì máa ń rẹ àwọn bí ìgbà pé nǹkan tí gbogbo èèyàn bá ṣe òun náà lè ṣe ó ní àfijọ́ tóun lọ sí ìlú Ìbàdàn wọ́n ní báwọn ṣe dé ìlú Ìbàdàn wọ́n ní àwọn ti wọ ìgboro Ìbàdàn wọ́n ní àwọn àwọn pé ẹ jẹ́ kóun ra àgbàdo sísun bí àwọn èèyàn ṣe máa ń jẹ àgbàdo rìn kóun náà rà kóun jẹ ó ní ibi tóun bá ṣàti tóun ti fẹ́ ra àgbàdo ó jìnnà òun á dúró ẹ sáré bá òun sún ó ní bó ṣe ń bá òun sun àgbàdo yẹn lọ ó lóun bá rí ilé ìkọ́ ń pe tọ̀hún wá ẹ wá wẹ́nì ẹ wá wẹ́nì ẹ wá wẹ́nì ó nígbà tóun máa débi mọ́tò òun tóun ti bọ́lẹ̀ èrò tó wà ń bẹ̀ ó ní òun jẹ kéré lòun máa sọ pé èrò 400 ó lóun wá wò pé èlò gangan lòun ní òun tóun dẹ̀ wá sí ìlú Ìbàdàn yìí òun gan yáwó epo wá ni ó nítorí iṣẹ́ tóun fẹ́ wá ṣe wọn ò tí ì sanwó fóun ó lóun bá wò pé kí lòun máa ṣe léni òun ò lè fi mọ́tò yìí lẹ̀ ṣé àwọn pípù yìí ṣọ́ máa gbọ́ ó ní ṣé mo dẹ̀ mọ àwọn ọmọ ọ̀tá Ìbàdàn góò lọ́gbọ́ wọn ò gbọ́ kàn ó ní nǹkan tóun sọ ẹ̀ ó ní òun jẹgba lórí ẹ̀ àwa là ń fún ẹ lówó tó bá sá wa kò sí ìwọ àwa là ń ṣe dátà kíní kan ó ní màmá ó ní òun jẹ̀fọ́ ti dánwò ó ní nǹkan tọ́lọ́run fi kó òun yọ àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe patrol òun lọ gáìdì òun jọ táwọn sọ ẹ̀ ó ní àtijọ́ yẹn lòun ti ń sọ pé ìjọ́ tóun ò bá ti lówó tó tówó òun ò ní jáde mọ́ màmá báwo ni experience yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín. ẹ ṣe bó ṣe yẹ kó rí gan lẹ ṣe sọ yẹn ẹni tó bá ń ṣiṣẹ́ tíátà tí ò bá tí ì ní ìpèníjà látọ̀dọ̀ àwọn èèyàn láti ta sí rere àti ibi kò tí ì ṣoní tíátà fún àpẹẹrẹ mo ṣe iṣẹ́ kan wọ́n yọ̀ sí náà pé wọ́n yọ̀ sí àwa lọ ṣiṣẹ́ kan ní Kotonu àwa kan wá lọ sí ọjà Topa mo ṣáàrí máa wípé wọ́n ń ju òkò lù mí kò sí ìyé mi mo ṣáàmú pé kí ló ń ṣẹlẹ̀ ó ní ìka ní ó ṣe báyìí ó pẹ̀gbọ́n ẹ̀ ó pàbúrò ẹ̀ ó ṣe let me tell you èmi nìkan ní mi lè rí ọjà rà nínú ọjà yẹn wọ́n ní kí n lọ jókòó nínú mọ́tò kan mọ́ balẹ̀ kó pa mí
bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èmi àtọkọ mi wà ní Mandilas ní Èkó nígbà tá a jókòó. Ìjọ yẹn lọkọ mi mọ̀ wípé ìyàwó òun ń ṣiṣẹ́ lóòótọ́ ní tíátà ni. Ọlọ́run ló ní kó mówó tówó dání. Wọ́n gba gbogbo wọ́n lọ dènà dè wá nísàlẹ̀ nígbà tá a fi máa sọ̀kalẹ̀ látòkè. Bàbá yẹn ló rescue mi. Àtijọ́ yẹn ni mi dẹ̀ ti ń kọjá àyè mi. Ìgbà míì dẹ̀ wà tó jẹ́ wípé olóore ọ̀fẹ́ lọ́lọ́run màá máa lọ. Wọ́n á ní woman yẹn nìyẹn ẹ jẹ́ káwọn help ẹ̀. Mo ti wà ní báǹkì níjọ́ kan tán fún èèyàn lówó tí ò sí network. Máa yẹn kàn jáde ó ní kò sí bí a ṣe lè ṣe woman yìí kò síbi tó lè sá lọ ẹ fún lówó. Go and pay her money. Èmi nìkan wọ́n fún lówó ní báǹkì o. Gbogbo wọn wá wò mí báyìí pé wọ́n ní actress ni pé níbo ló fẹ́ sá lọ. Ìjọ́ yẹn mo tún kọ́gbọ́n pé àwa òṣèré a gbọ́dọ̀ wùwà rádaràda o torí pé gbogbo nǹkan tá à ń ṣe náà mọ̀ níta. Tí máa fẹ́ rajà tí máa ti rí pé mò ń ná wọ́n á sì máa ṣe dáadáa sí mi o tí ó bá ti di pé mò ń ná ẹ̀yin tó ń nájà ẹ rò pa àmọ̀ yín ni. So gbogbo àwọn nǹkan tí ó dára tó yẹ kó máa ṣẹlẹ̀ sí eléré orí ìtàgé ni eléré oní tíátà. Ẹ ṣeun gan màmá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí ǹjẹ́ ṣe rántí ìjọ́ tínú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ìjọ́ tínú mi dùn jù láyé mi jù lọ níjọ́ tí mo di gọ́vnọ̀. Èmi ò tiẹ̀ mọ̀ bóyá obìnrin ni mí bóyá ọkùnrin ni mí mọ́ níjọ́ yẹn torí kò tiẹ̀ yé mi mọ́. Ọ̀run kan dédé ṣí sílẹ̀ Ọlọ́run kan dédé mọ̀ Ọlọ́run kan kọ́ mi mọ̀ sọ ó ń kọ́ mi mọ̀ wùwà ó kàn inú mi dùn pé so eléyìí ó ṣẹlẹ̀ sí mi. Ọjọ́ tí inú mi dùn jù ni ọjọ́ tí mo di gọ́vnọ̀ Lagos State Tampan. Yàtọ̀ sí yẹn àìmọye ìgbà tí inú mi náà tún dùn. Inú mi tún máa wá dùn tí mo bá ti ń rí àwọn òṣèré ní oríṣiríṣi ẹ̀kẹ̀ǹka tí wọ́n bá ń dramatize. Ó máa ń sink down to my heart bí wọ́n ṣe máa ń ṣe. Mo máa ń bá ìdùnnú wọlé ni ní ìgbàkígbà tí mo bá ti rí àwọn ènìyàn mi nínú iṣẹ́ wa. Ẹ ṣeun gan màmá kò sí béèyàn ṣe máa níjọ́ tínú ẹ̀ dùn jù tó ní tìdàkejì. Màmá kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn àti pé kí ló fà á gangan. Ìjọ́ tínú mi bàjẹ́ jù. Bẹ́ẹ̀ ni màmá. Mo lọ sí Àgbẹ̀dẹ ní Kòròdú ní AK Media. Gbogbo wa iṣẹ́ yẹn ó dàbí ẹni pé Fúnkẹ́ Akíndélé gbogbo wa láwa ń bẹ̀. Àwa ní à ń lọ ilẹ̀ ti ṣú. Lèmi náà bá gbé mọ́tò mi. Apá ọ̀tún ni wọ́n gbà lèmi bá gba apá òsì. Gbà mo tó rí sanbọ́ọ̀dù Abẹ́òkúta àṣẹ kì í ṣe Èkó. Èmi nìkan nínú igbó. Mi ò mọ̀ bóyá kí n sunkún ni o. Ṣé ló dàbí ẹni pé àjànú fẹ́ yọ sí mi nínú igbó lóru. Mi ì mọ̀ nǹkan tí mo lè ṣe mo kàn ṣáà mo fi gbogbo rẹ̀ fún Ọlọ́run. Nígbà mo rí sanbọ́ọ̀dù Abẹ́òkúta lóru mo bá turn back láti máa padà wá sékòó àṣẹ mo lù da Èkó mo ti ṣìnà. Ìjọ́ tínú mi tún bàjẹ́ jù níjọ́ tí mo gbé mọ́tò sọ́nà láti Ìkòròdú náà ni. Mo ń bọ̀ táyà kìíní fọ́ pò mo gbé spare táyà kejì fọ́ pà mo ra táyà míì táyà kẹta fọ́ gbò. Lórí ìrìn àjò yẹn èmi nìkan ló dẹ̀ wà nínú mọ́tò. Nígbà tí mo dé Sheraton lórúkọ hòtẹ́ẹ̀lì yẹn nígbà tá a bá ń bọ̀ láti Maryland. Bẹ́ẹ̀ni. Mọ́tò mi ò rìn mọ́ lóru. Mo wá park. Then I was using Mazda. Mọ́tò ò lọ mọ́. Mo wá kí n cut a short mo wá rí àwọn ọ̀gọ̀rọ̀ boys wọ́n wá ń bọ̀ lóru. Mo ní tèmi bá mi lẹ́ni bóyá mi ì mọ̀rú àwọn ẹ̀mí tó ń bọ̀ yìí. Nìkan bá wá bá mi mọ́mì what's happening? Mo ní mọ́tò mi ò ṣiṣẹ́. Bọ́ọ̀ yẹn wá dúró ní kí n ṣí bonnet. Ó wá rí wípé
fanbet ó já ok ó ní màmá fanbet ti já ó dẹ̀ ti sọnù àárí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ó ní kí lẹ wá máa ṣe ó wá mú káwọn yòókù tán ń lọ ó wá mú kan dúró ìkan nínú àwọn tó wá ń lọ yẹn ó wá ní òun rí fanbet kan ó ní this is one of the fanbet kan lòun àmọ́ bó ṣe rí fanbet o wọ́n wá mú fanbet yẹn wá bá mi fanbet yẹn ti já wọ́n wá so fanbet yẹn ní jíjá yẹn wọ́n wá bá mi so mọ́ wọ́n ní kò ní í tan náà o pé bí mo ṣe máa gbé délé nìyẹn mi ìmọ̀rú ẹ̀mí tó ta lé mi o bẹ́ẹ̀mi náà ṣe gbé láì tanná láì síná lóru mi ìmọ̀ bóyá Ọlọ́run ló I don't know bí mo ṣe délé láì síná mi ì níná mọ́tò mi ì ní họ́ọ̀nù mi ì ní anything mo dẹ̀ délé ṣùgbọ́n baba ńlá risk ni àìmọye bẹ́ẹ̀ tó jẹ́ ìpèníjà ṣùgbọ́n mo máa ń fi gbogbo ìgbà dúpẹ́ ní pé nígbàkigbà tí wàhálà bá ń ṣẹlẹ̀ ọ̀run máa ń dúró fún mi. ọpẹ́ ní fọ́lọ́run màmá nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ dárúkọ Fúnkẹ́ Akíndélé irú èèyàn gangan ni Fúnkẹ́ Akíndélé jẹ́ màmá ẹ má bínú pé mo béèrè ìdí tó jẹ́ ń béèrè ń pé nínú àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ mi ì rí wọn rí mi ì bá wọn pàdé rí tí máa dẹ̀ wish láti bá wọn sọ̀rọ̀ torí wọ́n ní súnmọ́ ẹni la fi ń mọ̀ ṣe ẹni màmá níwọ̀n bá àgbà tẹ́ wọn àti wọn tẹ́tíjọ́ pàdé tẹ́tíjọ́ ṣiṣẹ́ irú èèyàn gangan ló jẹ́ sí ẹ̀yin fúnra yín àti pé kí lẹ lè sọ nípa wọn. ẹ ṣé gan ni ṣe rí Olúfúnkẹ́ Akíndélé ọmọ tí Ọlọ́run dá ni. bẹ́ẹ̀ni. ọmọ tí Ọlọ́run gbà fún ni. bẹ́ẹ̀ni. ìrìn àjò tirẹ̀ ló wá rìn láyé. láti ara Fúnkẹ́ Akíndélé nínú iṣẹ́ tí Fúnkẹ́ Akíndélé ṣe ìyá Fúnkẹ́ Akíndélé náà pè mí nígbà yẹn. ayé ọlọ́mọ kan ẹ̀dà and co through Fúnkẹ́ Akíndélé ni mo fi wà lifted up. mi ní parọ́ àti àwọn kọ̀ọ̀kan but òun yìí ó wà nínú àwọn tó jẹ́ gbòógì èèyàn fún mi. ta ló máa sọ fún pé Fúnkẹ́ Akíndélé ó háwọ́ àìsúnmọ́ ni láì mọ ìwà ẹni. very kind and faithful hearted human being. bọ́lọ́run ṣe dá ló ṣe ń hùwà. ìgbà tó ń contest deputy governor kò pè mí o fúnra mi ni mo ń lọ bá ni mo ń sáré pé mo fẹ́ kìdá ìṣe pé ó pè mí síṣẹ́ náà láti ìgbà yẹn but I can never forget her in my life nítorí wípé iṣẹ́ ẹ̀ wà nínú iṣẹ́ tí àwọn ọmọ ọ̀gá mi Bello tán ń pè mí sí tí mo fi jẹ́ èèyàn nínú iṣẹ́ yẹn. tí ẹ bá mọ Fúnkẹ́ àsìkò yìí náà lẹ máa mọ Fúnkẹ́ sí rere wípé ènìyàn yìí ọmọ alálùbáríkà ọmọ tí òun kọjá ààyè ẹ̀ tọ́lọ́run kàn gbà fún abàmì ọmọ tọ́lọ́run gbà fún ni abàmì ọmọ tọ́lọ́run gbà fún ni so bó try ẹ̀ ò lè rí i mú ò kàn tán ra ẹni Ọlọ́run gbà fún nítorí pé ó fi ràn ó dẹ̀ ń jẹ iṣẹ́ yìí kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan màmá ẹ kọrin kan lẹ́ẹ̀kan yẹn torí ẹni tó bá jẹ́ ọmọ sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà Fúnkẹ́ Akíndélé Celestial màmá ṣé sẹ̀lẹ̀ gangan lẹ́yìn náà. kò sẹ́sìn tẹ́mi ò lè ṣe o but sẹ̀lẹ̀ ni mí mother in Celestial ni mo jẹ́ bẹ́ẹ̀ ni. màmá ẹ ṣe wá dín pé ẹ fẹ́ràn oyè torí gbogbo bí ẹ ṣe ń sọ̀rọ̀ oyè màmá ṣé ìdílé oyè lọ ti bí yín ni báwo kò yé mi tó dà pé ibi tá à ń bá lọ ẹ sì máa jọba nílùú yín. kọ́ bàbá ṣe é jẹ màá jẹ́. ẹ máa jẹ́. màá jẹ́ torí mi bá ti sọ pé máa jẹ́. ọmọ yẹn yín tẹ́lẹ̀ jẹ́ gọ́vnà Lagos State tampan ọba ò ní lè. orí ni gbogbo nǹkan ẹni tọ́lọ́run ń ṣe tirẹ̀ ni. bẹ́ẹ̀ni. oyè yìí èmi ò mọ̀ bí mo ṣe ń rákò o mo dẹ̀ joyè mi ìjoyè tó ní certificate màá ti joyè tó 10 nílùú. the last one ní yèyé ààrẹ Bọ́báṣayé of Morubodo Kingdom inú Ondo State nílùú tuntun. kì í ṣòye inú kọ́ńbọ̀dù o. èmi náà mọ orí ni o.
ìwà ni o ìfọmọnìyàn ṣe ni o àti ẹ̀mí kan so gbogbo oyè tí mò ń jẹ Ọlọ́run ló ń fún mi o èmi náà kọ́ o torí mi ìmọ̀ ṣe ẹ̀yin ènìyàn àti Ọlọ́run lè ń bá mi ṣe. ẹ ṣeun gan màmá. màmá gẹ́gẹ́ bí àwọn oyè tẹ́ ti jẹ tí mo dẹ̀ rí pé bẹ́ ṣe ń jẹ àwọn oyè yẹn kò sí bí ẹ ṣe ní máa jó níjọ́ tí ẹ bá ń wúyè kò sí bí ẹ ṣe ní polórin gẹ́gẹ́ bí eléré orí ìtàgé a rí pé àwọn eléré orí ìtàgé wọ́n fẹ́ràn àwọn onífújì torí a ti rí àwọn onífújì kọ̀ọ̀kan bíi Alhaji Wasiu Ayinde K1 the Ultimate Mayegun One a ti rí King Dr. Saheed Òṣùpá ọba orin Alhaji Wasiu Alabi Pasuma King Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọ́n ń ṣeré orí ìtàgé títí di wákàtí ọ̀wọ̀ yìí wọ́n yìí ń ṣe sinimá wọ́n yìí ń ṣeré orí ìtàgé bẹ́ẹ̀ náà a ti rí àwọn àgbààgbà onítíátà tó yẹ pé wọ́n máa ń sọ pé tíátà ìwọ tó bá máa ṣe tíátà o gbúdọ̀ mọ jóńjó o gbúdọ̀ mọ orin kọ o gbúdọ̀ mọ bọ́yẹ̀ ń ṣe sinimá kódà o gbúdọ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìyẹn ló ń pè ní tíátà. Màmá ǹjẹ́ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì? àfi kí ìlú má dùn. ẹ máa ń gbọ́ orin fújì dáadáa? mo máa ń gbọ́ kò sí orin tí ó wáyé pẹ̀lú pé arthritis ń yọ mí lẹ́nu tí orin bá bẹ̀rẹ̀ ẹni rọ̀ mú ń pa kò sí orin tẹ́ ẹ gbé sí tí mi ní jó tí mi ní dance to the tune. That is it. Màmá ẹ ṣeun gan nínú àwọn olórin tí mo kà á lẹ̀ yìí ta lẹ nífẹ̀ẹ́ sí tó pé tẹ bá gbọ́ orin ẹ̀ kódà kẹ máa ronú tẹ bá gbọ́ ẹ sì jó ẹ sì gbé ìrònú yẹn tì. Kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni. òwú alátẹ. bẹ́ẹ̀ ni tẹ̀tẹ̀ òpópó abo ní kinní kan lọ́rùn ṣóun láyé ń fẹ́ ní tiẹ̀ lára ìyẹn Saheed Òṣùpá. King Dr. Saheed Òṣùpá ọba orin. ọmọ ni bẹ́ẹ̀ náà làwọn yòókù o ṣùgbọ́n nínú iṣẹ́ àwọn onítíátà Saheed Òṣùpá ó tún ṣe bẹ̀bẹ̀ ó tún fakọyọ kó fi gbá kan kó fi wá wọlé bẹ́ẹ̀ náà dẹ̀ ni Wàsíù ọ̀gá Pasuma. ọ̀gá láwọn. wọ́n fi ìgbà kọ̀ọ̀kan fi onítíátà sílẹ̀ ọmọ ìyá kan náà la jẹ́ tí mò ń sọ wípé ogbó atọ́ yín. Màmá King Dr. Saheed Òṣùpá tẹ fẹ́ràn jù ǹjẹ́ tíjọ́ báwọn pàdé one-on-one tí aláàjì mọ̀ pé yes ẹ fẹ́ràn orin wọn. mo ń bá wọn pàdé kì í ṣe pé bóyá mo wá ń lọ dì mọ́ nǹkan kan èmi kàn fẹ́ràn rẹ̀ pé Ọlọ́run gbà fún Ọlọ́run dẹ̀ ní pa fún wa. àmì àṣẹ. ohun agogo ìkú ohun gbogbo wọn ò ní kú mọ́ wọn lẹ́nu. àmì àṣẹ Ọlọ́run. Ọlọ́run gbà fún Saheed Òṣùpá ni o kì í ṣe mímọ̀ ṣe ẹ̀ so èmi ò ń kọjá àyè mi láti wípé àbí ò mọ̀ mímọ̀ ni ṣùgbọ́n mo fẹ́ràn wọn mo fẹ́ràn wọn ẹlẹ́dàá wọn náà dẹ̀ fẹ́ràn mi bí mi tiẹ̀ lọ bọ̀ wọ́n lọ́wọ́ rí so bó ṣe rí nìyẹn. ẹ ṣeun gan màmá. màmá màá fẹ́ kakọ̀ sọ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ́lẹ̀ fún arábìnrin ẹni tó ń pè ní Bisola Badmus. mo mọ̀ pé ó yẹ kẹ́ ti come across story yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti K1 the Ultimate. màmá kí tiẹ̀ tó béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ yìí màmá ǹjẹ́ ṣé ẹ máa ń gbọ́ orin K1 the Ultimate? K1 Pasuma K1 Wasiu Ayinde Marshal. ọmọ ìyá mi ni bàbá mi ni. ọmọ ìyá yín ni. bẹ́ẹ̀ ni so mo máa ń gbórin wọn dáadáa orin wọn dẹ̀ ń dùn mọ́ wa nínú ilé ńlá. K1 jẹ́ àwọn tọ́lọ́run gbà fún ni wọ́n ẹbọra ni wọ́n ṣe é mú ọ̀rọ̀ òun àti Bisola Badmus yẹ rí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o gbogbo àwọn tó kàn ń sọ ọ̀rọ̀ nípa ìfẹ́ tó wà láàrin wọn ẹjọ́ kí tiẹ̀ ní tiwọn ná ìwọ tó ò sí ń bẹ̀ nígbà tán jọ ń dá àṣẹ wọn tó wá ń dá wọn lẹ́jọ́ tí ì ṣe tiwọn ẹ fi àwọn olólùfẹ́ nílẹ̀ kán rìnrìn àjò wọn wọ́n wá jà nìyẹn o Ọlọ́run tún wá ní wọ́n máa parí ẹ̀ tiẹ̀ kí oníkálukú bá tiẹ̀ rìn ní títí tèmi ẹni tó jà tó tún parí ẹ̀ mo máa kì í tí ó ṣe é ṣàfẹ́ jà rọ̀run ni
tá a bá jà lénìí tá a jà lọ́la tá a parí ẹ̀ ìgbà wo la fẹ́ jà míì. No go area ni tọkọtaya tán bá dún ni wọ́n ń jà. No go area. No go area ni jàre ẹ̀yin yín náà tún ti máa parí ẹjọ́ ẹ jẹ́ akọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́là ẹ fi àwọn yẹn sílẹ̀ jẹ́ kán máa bá rìn àjò ayé wọn lọ wọ́n tún ti padà nìyẹn ẹ má tọwọ́ bọ̀ wọ́n lójú. Ẹ ṣeun gan màmá tí Bísọ́lá Badmus bá jẹ́ ọmọ yín gangan ǹjẹ́ ṣe máa ní kó padà sọ́dọ̀ Alhaji K1 The Ultimate gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ǹjẹ́ máa ní kó padà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ò mọ̀ wípé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni àwọn ọmọ wa yìí tó jẹ́ pé ẹ lè sọ pé ojú ayé mi kọ́ lọ ti máa fẹ́ wọ́n bá sọ́ra rẹ̀ èyìn rẹ lọ ti afẹ́ o tó bá ṣọmọ mi máa gbà níyànjú ni tó bá ṣe é gbà ìyí tó bá ti fẹ́ tó tẹ́ lọ́rùn yẹn gangan èèyàn sọ pé kọ́mọ ọmọ lọ sókè láǹgbòdo ó tẹ̀ ń lọ́rùn lòún fi padà ọ padà náà rẹ nì àdúrà tèmi ni wípé ìgbà tó o padà yìí kó o má rí àdánwò kó o má rí àdántán nínú ayé ẹ kẹlẹ́dà kó bá máa sìn ẹ lọ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kò ṣeé dá sí ẹ fi wọ́n lẹ̀. ẹ ṣeun gan màmá mo rí pé a ti gba ọ̀pọ̀lọpọ̀ àkókò yín lẹ́nu bóyá torí tiwa gan lẹ̀ ṣe jáde màmá torí àwọn ènìyàn nílé wọ́n lè fẹ́ ràn yín lọ́wọ́ màmá báyìí ǹjẹ́ ta bá rí ènìyàn kan nílé tó rò pé màmá òun fẹ́ fi owó ńlá òun fẹ́ gbé sílẹ̀ ǹjẹ́ ṣé ẹ ní ìtàn tẹ̀lé kọ kẹjọ dòwòpọ̀ kẹjọ ṣe sinimá ǹjẹ́ ṣé oore ọ̀fẹ́ yẹn wà. ẹ ṣé olóòtú àdúrà mi láràárọ̀ mo tún sì gbà ìwọ Ọlọ́run fi fọ́tò mi hàn àwọn aláàánú mi láti ràn mí lọ́wọ́ kò sí tí mo lè dá ṣe láìsí ẹ̀yin àti Olódùmarè ẹ̀yin tẹ́ ń wò mí ilẹ̀ lè ràn mí lọ́wọ́ mi ì jẹ́ èèyàn kankan mẹ́ni bàbá mẹ́ni ìyá mẹ́lọ́kọ ìsúnmọ́ní ọmọ tó ní àwọn tó ti gbà á. So ẹ̀yin lẹ́ lè ràn mí lọ́wọ́ tí mi dẹ̀ ní dójú tì yín ẹ̀yin lẹ́ lè gbé mi dìde mo dẹ̀ gbàdúrà ẹni tí omijé àánú mi bá wà ní ojú ẹ̀ tó lóun máa ràn mí lọ́wọ́ Elédùmarè á bá mi ràn án lọ́wọ́ á ràn ìdílé ẹ̀ lọ́wọ́ á ràn àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ Ẹlẹ́dàá rán yín sí mi láti ràn mí lọ́wọ́ ojú òde ní tì yín tọmọtọmọ inú mi á dùn tí n bá rẹ́ni gbé owó fíìmù pẹ̀lú àwọn alálùbáríkà àwọn tó máa bá mi gbé sílẹ̀ tójú òfin ní tì yín màá ṣe mi dẹ̀ ní dójú tì yín gbogbo ìmọ̀ tí mo ní àti ìmọ̀ àwọn ọlọ́pọlọ pípé tó máa ràn mí lọ́wọ́ wọ́n máa bá mi ṣe ẹ̀bẹ̀ ni mo bẹ̀ láti wípé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ ní ṣubú dànù pátápátá porogodo kò ní lùlù fún yín jó lágbára lọ́wọ́ Elédùmarè. Àmì àṣẹ Ọlọ́run màmá ẹ ṣeun púpọ̀ a dúpẹ́ fún àǹfààní àti oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti wà níwájú yín lọ́jọ́ títòní màmá tá bá ní àwọn èèyàn tó yẹ pé wọ́n wà nílé tó yẹ pé àwọn náà fẹ́ darapọ̀ mọ́ eré orí ìtàgé tó dẹ̀ mú yín gẹ́gẹ́ bí olùtọ́ni màmá ǹjẹ́ ṣé oore ọ̀fẹ́ wà láti kọ́ńtàtì pé mọ́mì àwọn náà fẹ́ darapọ̀ mọ́ tíátà bóyá ẹ lè rí bí tí wọ́n sí ni o àbíkẹ́ bóyá ẹ̀yin náà ní tíátà school tẹ́ ẹ̀ ń kọ́ àwọn èèyàn àbíkẹ́ bóyá ẹ̀ ń wò ó pé òkè wẹ́ èmi náà ṣẹ̀fẹ̀ dá tọ̀dọ̀ mi lẹ̀ ǹjẹ́ ṣé oore ọ̀fẹ́ wà láti pè yín láti bá yín sọ̀rọ̀ mà. ẹ ṣé fún ìbéèrè tẹ́ ẹ bí mi yẹn a ti dá theatre school sílẹ̀ the Regent Theatre School níbi ibi ìṣe wa ìlú props everything ló pé síbẹ̀ a dẹ̀ láwọn directors àwọn lecturers tó ń lecture àwọn ọmọ lọ́dọ̀ mi tí mo dá ṣùgbọ́n nígbà tí owó tí ò bá sí ní ìgbà mìíràn Ọlọ́run má jẹ́ ká fi àrà sínú kú òun ní ọ̀rọ̀ ti tèmi in all aspects ni mo fi ka theatre arts yes when I say it I mean it àwọn tó lè ràn mí lọ́wọ́ náà kọ̀ọ̀kan wọ́n wà tó jẹ́ pé àjọ ń run school yẹn but apá kún mi nítorí pé kò sí capital enough so I have my school I have all it can take to build this theatre arts
ẹ ṣeun gan màmá. Màmá, ǹjẹ́ ní sinimá ọ̀kan tẹ fẹ́ káwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò? Kẹ́ bá a dárúkọ orúkọ sinimá náà àti ibi tí wọ́n ti lè bá pàdé láti rí wò mà. Àìmọye sinimá tí mo feature láìpẹ́ yìí. But nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé tá a bá ti lọ ṣiṣẹ́ tiwa, tá a ti gbowó tiwa, ó ti gba sálárì ẹ̀, ó ń lọ ni. Àìmọye sinimá tó wà. Ìmí wà tó jẹ́ pé orúkọ tán bá kọ sí bọ́ọ̀dù wọn báyìí, òun kọ́ náà máa tún gbé jáde mọ́. So but I have participated a lot in movie something that you will be seeing me and you have been seeing me in the television. Ẹ ṣeun gan màmá. Ìmọ̀ràn kan ṣo fún àwọn aráalé tí wọ́n ń gbìmọ̀ pọ̀ láti dèrè orí ìtàgé. Ẹ ṣé. Lẹ́nu yín gẹ́gẹ́ bí màmá sí ọmọ. Ẹ ṣé púpọ̀. Gbogbo àwọn ìbéèrè tẹ́ bí mi ló ní ọpọlọ nínú. Bó dẹ̀ ṣe yẹ kẹ́ bí mi lẹ ṣe ń bí mi. Ìmọ̀ràn tí mo fẹ́ sọ fún àwọn tó nífẹ̀ẹ́ iṣẹ́ yìí àti àwọn ọmọ kéékèèké tán dìde bọ̀ ó ní wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní etí gbọ́ àti àyà àgbàṣe nínú iṣẹ́ yìí. Àwọn nǹkan tán bá ní ká má ṣe social aspect of life, ìmúra wa lọ síta ẹ jẹ́ kó mọ níwọ̀n. Financial aspect of life, ìnáwó wa bíi ẹlẹ́dà. Ẹlòmíì kò ní owó lọ́wọ́ o, á fún lówó níjẹta lọ́ya aná nínú agbó o. Wọ́n á ní fojú wò ẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ò lówó lọ́wọ́. Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ àánú gbà ni. Moral aspect of life, ẹ jẹ́ ọlọ́kàn wíwọ̀, ẹ máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Gbogbo ẹ̀mí ìfùkẹ̀ ó jẹ́ nǹkan kan o, wàá ló ti jẹ́ mẹ́wàá. Ẹ máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, respect. Respect is reciprocal. Àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ẹ jẹ́ ká ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Torí ojú agbéraga, Olúwa lòun ò fẹ́. Tí ẹ̀mí ìrẹ̀lẹ̀ bá ti wà nínú ayé wa, gbogbo nǹkan máa di ṣíṣe fún wa. Ẹ jẹ́ ká kó ẹnu wa ní ìjánu. Ẹ jẹ́ ká moderate ara wa. Àwọn tó tún ń bọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ má ja agara ń ṣà. Kò ní pẹ́, kò ní jìnnà, ojú agara ń ṣà á wọnú ìgbẹ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Iṣẹ́ alálùbáríkà là ń ṣe. Iṣẹ́ olùkọ́ni ni. Ẹ jẹ́ ká pọ́ṣẹ́ wa lè, a kì í ṣalágbèrè. Ẹ jọ̀ọ́ ẹ má fi orúkọ tí ì ṣe tiwa rẹ́ wa lára nínú iṣẹ́ yìí mọ́. Mo dẹ̀ mọ̀ wípé ó máa dára fún wa. Ẹ ṣeun gan màmá. Màmá, bí ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn, ẹ̀mí mi ní pé kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Màmá, ẹ má bínú pé mo yìí tún wà lórí àwọn ọ̀rọ̀ yẹn. Màmá, ǹjẹ́ ẹ lè gbà kí ọmọ yín ọkùnrin tí ẹ bí nínú ara yín kó fẹ́ obìnrin onítíátà gẹ́gẹ́ bí ìyàwó sílé? Mo lè gbà kọ́mọ mi fẹ́ obìnrin onítíátà torí mi gan máa mọ́nítọ̀. Ẹ lè gbà? Mo lè gbà. N tẹ́mi fi lè ṣe tíátà tí mo dẹ̀ fi lè rí ọkọ tí mo dẹ̀ fi gbélé ọkọ títí dìsìn, mo lè gbà kọ́kọ́ kí ọmọkùnrin fẹ́ ọmọ mi tó wà nínú tíátà. Ẹ ṣeun gan ma, a dúpẹ́ lọ́wọ́ yín mà. Ẹ ṣé mà, God bless you mà. A dúpẹ́ sà. Yes ma. Ẹ ṣé, ọwọ́ yín á máa lọ sókè. Àmín àṣẹ Ọlọ́run. A dúpẹ́ sà. Yes ma. Yes, sir.